òun tún rédíò owó ti yọ àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. ilé àmà kíyìn o àmà kú ọdún wa kú yèdú ẹ̀mí wa á ṣe púpọ̀ ọdún nínú ayé àgbàrá ló ń gbóhùn dákọ̀wọ́ ọdún yìí náà la máa kó jáde láyọ̀ àti àlàáfíà. Happy New Year fún gbogbo ẹ̀yin tí ẹ bá ń wò wá káàkiri àgbáńláyé. Ètò yìí náà ni o, ètò Ọlọ́run Ọba, ètò àṣírí ayé pẹ̀lú Ige Òrìnté àti bàbá àlùbáríkà Webida ní ìlú Ìgbòdú. Lórí ètò lẹ́nu ẹ̀wọ̀n nǹkan fìdílé nǹkan ẹja àjọṣe bàṣẹ máa ṣe ó kò bá lè rí bó ti rí. Bàbá o, àkú ọdún sà. Èyí oge mi làlùbáríkà tó wà ní Ìgbòdú àwọn Webida nù wá. Bàbá lè ní lórí ètò ohun tí a fẹ́ sọ ni àṣewọdún tuntun yìí ń sìn. Kí làwọn ìgbésẹ̀ tí a lè gbé tó jẹ́ pé nǹkan máa rọ̀ wá lọ́rùn? Lùwà lè rí ìrùngbẹ agbẹ́lọ́wọ́ ajámọ́ra wọn. Sórí èyí oge téèyàn bá fẹ́ sórí ire láyé, téèyàn bá lóun ó ṣiṣẹ́ rówó yóò ṣiṣẹ́ kù. Iṣẹ́ kọ́ ni wọ́n fi ń lówó, àánú Ọlọ́run ni, àánú Ọlọ́run ni. Wọ́wọ́rú àánú Ọlọ́run tọ́lọ́run sọ̀kalẹ̀ sí Mákà tó jẹ́ pé gbogbo àgbáńlá ayé ní ń kówó lọ ọbẹ̀, kò sì sí mùsùlùmí tí èwù sọ mọ̀ pé ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ ànábì nù. Irú ìfẹ́ bẹ́ẹ̀ lèyàn ó bẹ lọ́hùn pé kọ́lọ́hùn ó darí ìfẹ́ ayé sọ́kàn òun. Ìkórìíra ni ò ń jẹ́ kéèyàn ó ráyé ṣe èyí oge. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kan ń rí wọn ní ìkórìíra wà lára wọn. Ìkórìíra ní ń fàdíwọ́. Ó láàánú lára kò ní ṣe ẹ́ láàánú. Téèyàn bá fẹ́ soríire yóò léèyàn tí ó máa bẹ lọ́hùn fún. Téèyàn bá fẹ́ soríire yóò léèyàn tí ó máa sọ̀rọ̀ pé kó má jẹ́ kéèyàn mọ nǹkan èèwọ̀ ẹ̀. Nínú nǹkan èèwọ̀ ó yẹ kéèyàn mọ oúnjẹ tó yẹ kéèyàn ó jẹ, ó yẹ kéèyàn máa aṣọ tó yẹ kóun wọ̀, ó yẹ kéèyàn máa rú ìrìn tó yẹ kóun ó rìn. Èèwọ̀ wà o, èèwọ̀ wà o. Téèyàn bá lọ jèèwọ̀ yóò fọjọ́ ọlọ́jọ́ lọ o. Téèyàn bá èèwọ̀ jíjẹ ó pẹ̀lú èèwọ̀ kéèyàn má mọ̀ rú aṣọ tó yẹ kó wọ̀, kéèyàn má wá tó ẹlẹ́dàá ẹ̀ ṣe. Èèyàn máa ń pe ẹlẹ́dàá mi kéèyàn bẹ̀ nínú ẹ̀. Kéèyàn bá bọ ẹlẹ́dàá ẹ̀, ẹlẹ́dàá máa pèsè fún. Téèyàn bá gbé ọwọ́ kọ́wọ́ kúrò ọ̀n lálàkàlà ó ní ò sí nǹkan kan, èèyàn ò lè rọ́nà lọ yèyí oge. Èèyàn ń jẹun lójú oorun ó ní ò sí nǹkan kan, èèyàn ò lè rọ́nà lọ yèyí oge. Ọ̀ ń lọ jàǹkáríwọ̀ ń kọ ẹ lójú ó ní ò sí nǹkan kan, èèyàn ò lè rọ́nà lọ yèyí oge. Ó ń sùn ó ń bóbìnrin láṣepọ̀ lójú oorun ó ní ò sí nǹkan kan, èèyàn ò lè rọ́nà lọ yèyí oge. Ọkùnrin bóbìnrin obìnrin tó jóbìnrin, ọkùnrin bẹ́ẹ̀ láṣepọ̀ lójú oorun ó ní ò sí nǹkan kan. Mẹ́wàá ń bẹ ìwọ ló fura. Sórí ọwọ́kọ́wọ́ ọ̀bá sí lára èèyàn ó soríire. Téèyàn lè fi rọ́nà àbáyọ ó ní pé kí kálukú ó mọ èèwọ̀ tó yẹ kó jẹ. Ogun àlákàlà ó wà lójú oorun, ó wà ní hòhò. Ó wà lójú oorun ó ń bóbìnrin láṣepọ̀. Ó wà lójú oorun bí tó ti gbé rí ó ń padà bẹ́ẹ̀. Ó sì kírun, ó lọ ṣọ́ọ̀ṣì, ó bẹ̀ àfáà ní nǹkan kan, a sọ pé kò sí nǹkan kan, olóògógóró ọjà, ọ̀rẹ́jà odò, bóyá ọmọ omi ni ọ́ gbọ́dọ̀ jẹ́jà àrọ̀, ọ̀ ń jẹ́jà àrọ̀. Ẹni afẹ́sọ ẹni àjẹ́ǹde tí ń lọ lé tọ́níìkì wèrè tí bẹ́jẹ̀ náà wọ́n mú lára ẹ̀. Àjẹ́ǹṣe èèyàn wọn ń lo tọ́níìkì. Ó lóògùn ẹ̀jẹ̀. ń lóògùn ẹ̀jẹ̀ lọ́sàn-án. Wọ́n bá dalẹ̀ ẹbí wọ́n fàyò. Ó yẹ kéèyàn mójútó ọ̀rọ̀ ààrẹ. Lóòótọ́ láyé wà,
lóòótọ́ làwọn tó ń dínà mọ́ èèyàn wà, lóòótọ́ làwọn tó ń gbani wà, lóòótọ́ lórí ń yọ̀yàn, lóòótọ́ làdúrà ń yọ̀yàn, bọ̀tì èèyàn máa ń pé èèyàn kó soríire kàn sọ fún máa jẹ̀rú nǹkan báyìí o, kò nídìí pé ẹrẹ́ nìyẹn sójú, má jẹ nǹkan báyìí o, má mu nǹkan báyìí o, ìgbà báyìí ni o ṣe o, nǹkan báyìí sọjọ́ bí rẹ o, kó àwọn èèyàn jọ kó kó wọn lẹ́nu jọ o, ìgbà báyìí ṣe sàrà fún ìyá rẹ o. Ebi ń pa òbí ẹlòmíì lọ́rùn tí ọjọ́ ọ̀rọ̀ náà lọ níbi ahun lọ́nà fi wá dí máa ná pátápátá. Ìyá àti bàbá ti kú, ó lọ́jọ́ tí wọ́n ṣe sàrà fún wọn, kò sí pé wọ́n lọ gbọ́dọ̀ ṣe bá wọn ṣe sàrà tán tó mọ́kàn ẹran tó kọ́kọ́ mú jẹ, wọ́n pẹ ẹran kalẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ sàrà fókú ọ̀run, ọmọ amọ̀là àbọ̀lọ̀ kọ́kọ́ wọ ọmọdọ̀tọ̀ ń jẹ àṣẹbọkẹ́bọ jẹ, gbogbo yóò ń jẹ́ sàrà ọgbà. Ebi ń pa àwọn òkú ẹlòmíì, kì í jẹ́ kéèyàn rọ́nà lọ. Ẹlòmíì ó nídìí àkàrà, wọ́n dín àkàrà fáwọn kọ́nà òṣì fún, kọ́nà ọ̀là fún. Ẹlòmíì nídìí àti gba lẹ́tà ayọ̀, ẹlòmígbàwé ìgbélú tó wà nírìn àjò tó há bẹ́ẹ̀. Ó lè jẹ́ pé ìyá ẹ̀, ó lè jẹ́ pé bàbá ẹ̀ nìṣòro ń kàn, ó lè ṣe sàrà fún wọn kọ́nà òṣì fún wọn. Ó lè bọ ẹlẹ́dẹ̀ kan gbé odò, wọ́n mú àsùnwọ̀n kan lodò, àsùnwọ̀n jẹ́ kó sùnwọ̀n fún mi, àsùnwọ̀n orílẹ̀-èdè fi ń labú, àsùnwọ̀n jẹ́ kó sùnwọ̀n fún mi, àsùnwọ̀n. Wọ́n á dẹ̀ gbé lodò, wọ́n á dẹ̀ pé ẹlẹ́dẹ̀, wọ́n á ní wọ́n náà pa omi àgbọn fi pẹlẹ́dà rẹ̀ ń bí ọ̀wà, ọ̀nà á dẹ̀ sí fún àmọ́ gba lẹ́tà ayọ̀, oríire á dẹ̀ máa dé bá. Gbogbo nǹkan kọ́ lèèyàn máa ṣe, téèyàn bá yà sọ́rọ̀ ara ẹ̀ kò kí ń soríire, téèyàn bá yà sọ́rọ̀ ara ẹ̀ ní fi máa soríire. Ọmọ mi ológo ọmọ ni, olóríire ọmọ ni, wọ́n ti sàlú, wọ́n á lọ wá nǹkan tí ò dáa, a máa báyàn jà nírìn àjò, a máa mutí nírìn àjò, kọ́ máa dáràn nírìn àjò. Ẹlòmíì wọn á wá ń kọ́bù, akọ́bù ọwọ́ èèyàn ní àkúsì ní pé lágbájá wàhálà ní ọba abilu ní kó bá ẹ̀dá. Wọ́n ń bí nǹkan lu ọmọ olóríire ni, wọ́n ń fẹ́ ẹ ní gbólóhùn ni, èèyàn wá tún sọ gbólóhùn náà sóríire, wọ́n máa sọ gbólóhùn sáfẹ́fẹ́, kò nídìí kó sọ̀sẹ̀ sínú gbá, kó sọ̀sẹ̀ sínú ohun Ọlọ́run ni ló pè. Ṣé bó ló yọ Yúsúfù kúrò nínú kànga? Ṣé bó ló yọ Yúsúfù kúrò nínú ọgbà ẹ̀wọ̀n? Gbogbo agbára Fáráò tó ṣe lẹ́yìn Mósè ó parẹ́ sínú omi ní yìí oge. Yóò wò bó ń fẹ́ mú Mósà, ń fẹ́ mú Mósà, ń fẹ́ mú Mósà, ẹ̀rọ̀fọ́ ń dẹ̀ ń tẹ́ ẹ rí, ẹ̀rọ̀fọ́ ń dẹ̀ ń tẹ́ ẹ rí. Mósà ń dẹ̀ ń léfò lọ, Mósà ń dẹ̀ ń léfò lọ. Ọlọ́run dẹ̀ yọ Mósà, Fáráò dẹ̀ tẹ̀rì sínú omi. Téèyàn bá rí àdúrà tó bá ṣe àjò, gbogbo nǹkan tí ń ti ayé ẹ̀ rí ní odò lóríire. Téèyàn tó gun ọ̀bá jáàyàn lèèyàn soríire. Ẹni ejò ń lé kì í soríire, ẹni ajá ń bùjẹ lójú oorun kì í soríire, ẹni tí jàǹkáríwọ̀ ń lé kì í soríire. Àpẹẹrẹ ni Ọlọ́run fi àmì hàn yàn, èèyàn ni ó wá jáàmì kúrò lára rẹ̀. Olówó mi ń bẹ, olówó wọn kàn ti wá nǹkan kan ni, kò lè súnmọ́bìnrin mọ́. Ọkùnrin tí ó lè súnmọ́bìnrin pẹ̀lú obìnrin, ọmọ ìyá kan náà kọ́. Téèyàn rírù rẹ̀ yìí ní ìṣèkọ́ mọ́ lè fún un ní mìjọ rẹ̀. Ọ̀ní sọ pé lọ́mọdé fẹ́ bọ̀dá ara sí ní burú èbó ni ọmọ sọ. Fákẹ́ náà mẹ́tẹ́ ọmọ rojọ́ fáni òyìnbó oríṣiríṣi ní ìjọ ọmọ wo tẹlifíṣàn kíni. Àní olóbìnrin ọkọ lù ọmọ lè ṣe dáadáa náà mọ́, kára rẹ̀ ọ balẹ̀ pọ́n ní bó ni bọ̀dá bọ̀dá gúdù o, bọ̀dá gbóyìnbó bá gbọ́ ọmọ dààmú obìnrin oróyìn rẹ̀ tó gẹ́jọ ọ̀rọ̀ mi tó. Àwọn ọwọ́ bá wà lára ọkùnrin tí ó lè ṣe, ọwọ́ ló wà lára rẹ̀. Òrílé kọ́, ọwọ́ ló wà lára rẹ̀. Kò sẹ́ni tọ́lọ́run kóríire mọ́. Ọba ìkan ta ní bá a bú yẹ̀pẹ̀, ọba ìkan ta ní bá a bomi, ọba ìkan ta ní kọ́lé fún, ìyẹn ni ọba Allah. Èèyàn máa ń lo ọba ìkan kó fi soríire.
èèyàn pè sí gbólóhùn pé ọba kan ni ó lágbájá ọ̀kọ́lé yóò ṣoríire o yóò ṣe báyìí o wọ́n á sì jù sínú òkìtì ọ̀gàn gbogbo àwọn ikán mi ò dẹ̀ tẹ́wọ́ gbà torí ọba ikán tẹ bá mú níbì kan wọ́n wí gbólóhùn ọ̀rọ̀ fún un wọ́n á wá tó wá ilé ikán mi tí wọ́n ń gẹ̀jẹ̀ ọ̀rọ̀ mi ẹ wà lọbẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ ẹ wà sọ gbólóhùn ọ̀rọ̀ ọba nìwọ́ jẹ́ níbì kan ṣùgbọ́n wọn ó ti kó lọ́ba ó ti bọ́ sọ́wọ́ ayé ọlọ́run tó wá dẹ̀ padà sínú ilé kan àwọn eléyìí ọ̀ tẹ́wọ́ gbà bí wọ́n ṣe tẹ́wọ́ gbà ẹ̀ yìí gbogbo wàhálà ayé tí ń jọmọ mi ọlọ́run mú kúrò ìrìn o ìgbèfọ̀ ni wọ́n fi ba ayé èèyàn jẹ́ ìgbèfọ̀ ni wọ́n fi tó ayé èèyàn ṣe gbogbo ẹ̀dá ti ń sọ pé àmúsoríire o tọmọ rẹ̀ ń boríire pàdé ìyá mi ń jáde lórí ọmọ ìyá mélòó ní ń jáde lórí ọmọ mọ́ àwọn èèyàn sì ń jáde káyé wọn mọ́ bàjẹ́ lọ́dà kò mọ́ báyé wájẹ́ o téèyàn bá fẹ́ soríire yìí yóò gé àfikọ́ jáde sórí ọ̀rọ̀ ẹ̀ bá sọ pé ẹ má lo oògùn má lo àjò wọ́n ń tàn ní pátọ́ ṣe àbá ṣe kan gbogbo wa babaláwo ń ṣe oògùn ká ní ò dá má bàtẹ̀ èèyàn jẹ́ má rèrò kèrò lórí èèyàn ọba ńlá làkàlà wá solúsàn sí jàǹkárí wọn kọ́ ẹ lójú wá èmi ò ló jẹ́ mi nìkan o wòlíì tó bá rí kó dá ọlọ́run gbé pàdé olóòótọ́ pé kó ṣe fẹ́ oníṣègùn ìbílẹ̀ tó bá lọ ó jẹ́ pé ó lọ gbàgbọ́ ọlọ́run jọ pàdé olóríire ẹ̀dá ṣe fún àáfàá tó bá rí kó dá èmi ò ló jẹ́ mi nìkan pé ọlọ́run jọ pé pàdé olóòótọ́ tí ó sòótọ́ fún ẹ ọlọ́run ó ju gbé pàdé ẹ̀ kábùrú kúrò lórí ara ẹ̀ yóò sì kúrò tó ń sún àáfàá mi náà jésù gbàdúrà fẹ́yàn mẹ́wàá ẹnìkan ló lọ dúpẹ́ gbà wá ti tó àwọn èèyàn lẹ̀dẹ́ láyé tó bá jẹ́ pé sẹ́ẹ̀bì ni kò sẹ́ni tí ó ní mọ̀ wá kiri ayé ṣùgbọ́n nǹkan ló ní tó wọ́lọ́n ọjà aráburú ní ọdún yìí o ẹni wọ́n fọmọ palẹ́kún ọlọ́run dákun fọmọ palẹ́rìn ọlọ́run ẹni tágbò ara rẹ̀ ní palẹ́kún ọlọ́run palẹ́rìn ọlọ́run ọdún yìí mọ̀ sí lọ́dún ìbànújẹ́ járe sí ayọ̀ ìwọ ọlọ́run ọkọ ọ̀run èyí obìnrin lẹ́nu ká sọmọbìnrin lójú oorun ọlọ́run dákun ṣàánú wa lórí rẹ̀ ọlọ́run ayọ̀ ọ̀run ẹ máa yọ ọkùnrin mi náà lẹ́nu ọlọ́run dákun yọ wá nínú wàhálà bẹ́ẹ̀ ọlọ́run ìwọ ọlọ́run àbíkú ẹ máa yọ ẹlòmíì lẹ́nu apẹ̀rẹ̀ ajáde wọ́n gbé síwájú fẹ́ lòmíì a máa yọ ẹlòmíì lẹ́nu ọlọ́run dákun ṣàánú wa gbogbo aburú bẹ́ẹ̀ ṣàánú wọ ọlọ́run ṣàánú wọ ọlọ́run ìsáájà nasrullahi wal fatih wàrà ìta náà sáyẹ̀dẹ̀ olóńà fìdínláyé àfọwájàn 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 fásabí bíẹ́mdù rọ̀bíkà pàṣẹǹgẹ̀fìrì náwó kánà tàwábà alihamudu lillahi rọ̀bílì alamina arahamani rọ̀yìmí málìkì yaumidini ìyáka náà àbúdù wá ìyáka náà tọ̀ inú ìdìná sìrántálínú tọ̀kímọ̀ sìrátà làsínà aliamuta àléhìn gáírílì mọ̀gìlúbì àléhìn wálọ́lọ́ọ̀lì àmì báwọn bàbá wa ti kéjọ̀nù wọn ò lọ Amẹ́ríkà wọn ò lọ London ayé wọn sì dá lọ́wọ́ láwọn bàbá tó ń kọ́kọ́ kọ́ ọbẹ̀ táwa bá a lẹ́nu wọn fatia ni wọ́n fi kí gbogbo irun tí ń bẹ láyé kódà bá nàbí ṣe kírun tó fatia lọ kọ́kọ́ ké nínú ọdún yìí oore tiwa ní ọjà àkọ́kọ́ oore tiwa ní ọjà àkọ́kọ́ ẹ̀mí wo gùn àlàáfíà òde bá wa gbogbo ẹni ó fẹ́ràn wa ọlọ́run lè aburú dànù fún ẹni ayé máa ń ṣe ò lè pè wá bó pé nọ́mbà mi kò ní lọ torí tí wọ́n gbà bọ̀ téèyàn bẹ́ẹ̀ pè mí tí mo gbé tí mo sì ṣàdúrà fún ọlọ́run ti ṣẹ́gun fún iye oge ọlọ́run ṣẹ́gun fún òye ọdún tó ń bọ̀ tẹ́ǹfẹ́ ọlọ́run ṣe fi náà àtọ́jú tó lé náà àtẹ̀mí náà àní sunkún lórí ara wa wàláhùlà wàlàkùwàtà làbìláyà nílẹ̀ àṣẹ. òun náà ni ẹ ti gbọ́ láti bàbá olùbáríkà yẹn báwo rẹ̀ ń ràn má sùn lé ẹ̀sùn kẹlẹ̀ ẹ̀sùn kẹlẹ̀ má sùn kẹlẹ̀ sùn ẹni tó bá gbé bọ́dì kó wá máa gbé wá gbéra ẹ̀ sún síwájú torí kò ṣe dúró wò ọlọ́run á fi ràn wá lọ́rùn kó sí bàbá olùbáríkà ìwé dànù ìlú Ìgbòdù kíbi tẹ́ bá ti ń bọ̀ adékòdù gàjẹ́ tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction ẹ ti rí soundboard kẹ́bìrì bàbá olùbáríkà
tàbí kẹ́ ẹ pè 08023829492 08023829492 ìwé o. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.